Kálẹ̀ oko akáàbọ̀ sí orí ètò ọlọ́sẹ̀ọ̀sẹ̀ wa ẹ̀wà ìṣirò bí tí a ti mọ́ ṣàlàyé fúnra wa ìwé ọ̀jọ̀gbọ́n K. Stroud àti Stroud. Lógo Ọlọ́run bá a mọ̀ tẹ̀síwájú níbi tí a bá ẹ̀kọ́ náà dé ní ọ̀sẹ̀ tó kọjá. Fáwọn táwọn bá wa lọ ẹ rí i pé a parí ìpele aláwọ̀kọ́ apá kejì ìwé yìí níbi tí ọ̀jọ̀gbọ́n ti ń bẹ tó ti ń sọ̀rọ̀ nípa complex number. So apá kejì bákan náà ẹ̀wẹ̀ láti bí complex number náà lòun náà ti bẹ̀rẹ̀ o. Tẹ́ ẹ bá gbàgbé ẹ rí ipa sọ fún wa pé tá a bá ní complex number òun náà ni àpapọ̀ real àti imaginary o. A ṣàlàyé fún wa pé complex number ó túmọ̀ sí kí ni o àwọn àgbékà number. Òun náà ni pé ká pé tí n bá ní complex number mi z yóò máa jẹ́ x plus iy tó ẹ́ pé x mi òun la máa pè ní kí ni o apá tó jẹ́ pé real ni o. So ilé ọmọ jẹ́ kí ni o imaginary part. A dẹ̀ ti mọ̀ ìpè tá a bá ní z tó jẹ́ x plus iy yìí o òun la ń pè ní kí ni o rectangular form. So mo sọ fún wa ìpè z báyìí òun náà ni conjugate kí ni o conjugate complex number kan. Wọ́n náà tó wáyé pé plus ló wà ń bẹ̀ tẹ́lẹ̀ ká sọ di minus. So x minus iy òun náà ni kí ni o conjugate rẹ̀. Yàtọ̀ sí rectangular form yìí a ti mọ̀ pàtún lè gbé complex number wa bóyá sí polar form o. Ẹ rí pé tá a bá gbàgbé a ní polar form wa yóò mọ jẹ́ kí ni o r cos theta plus I sin theta tàbí ká sọ pé kí ni o abscis theta. So ti nínú ọ̀nà tó yá ni ẹ̀ túmọ̀ náà ni pé kí ni r cos theta plus I sin theta tí r mi jẹ́ modulus tàbí ká pè ní magnitude òun náà ni kí ni o square root of x squared plus y squared. Ní theta òun ni argument mi o òun mọ̀ fún mi ní kí ni o arctan y over s. Láti bẹ̀ lọ náà àmọ́ bákan náà gba tún lè gbé lọ sí Euler form tàbí exponential form. Òun náà ni ní Euler form z mi ọmọ jẹ́ kí ni o rei theta. So rei theta ìjẹ́ tẹ́lẹ̀ bá yé wa bó wà ní o. Tó bá jẹ́ pé wọ́n fún wa ní polar form ńkọ́ tí wọ́n á ní ká multiply méjèèjì papọ̀. Ẹ̀rí pa ti mọ̀ nínú àwọn ní nǹkan bí ọ̀sẹ̀ díẹ̀ sẹ́yìn a ti ṣàlàyé pé tí wọ́n bá fún wa ní rectangular form a lè multiply pẹ̀lú ara wọn. Bá a ṣe máa multiply náà la ṣe máa multiply papọ̀ ṣùgbọ́n yàtọ̀ kékeré tó wà ńbẹ̀ náà ni pé kí ni o tí n bá ti multiply I àti I ẹ rí pé I àti I fún mi ní I square mo ní I square òní ọmọ fún mi ní kíni -1 gẹ́gẹ́ bí àpèjúwe tó bá ní 2 plus I tàbí 3 plus I báyìí ẹ rí pé tí ọmọ jẹ́ náà ní kíni o. So tó bá yẹ pé mo fẹ́ lo first method mi so náà ni pé ẹ̀yinjú àtẹ̀yinjú 2 times 3 6 I times I ṣe pé -1 nìyẹn ojú àti kíni o àbí imú àtẹnu yóò jẹ́ plus 3I plus 2I ẹ rí pé yóò fún mi ní kíni o 5 plus 5I. Ṣùgbọ́n tó yẹ pé polar form wà ní méjì ni wọ́n fún wa complex number ká pé polar form ni ò tún wà ní ká multiply wọn pẹ̀lú ara wọn. Iná ni ọ̀jọ̀gbọ́n wọ́n fẹ́ mọ ṣàlàyé láti bí fírémù eléyìí tó ṣe kíni o eléyìí tí ó kàn tí a mọ̀ sí frame 13 ọ̀jọ̀gbọ́n níbo ni tó bá jẹ́ pé n bá ní z1 mi bóyá ó jẹ́ 5 cos 30 degree plus I sin 30 degree tí mo á ní z2 mi bákan náà òun jẹ́ 2 cos 50 degree plus I sin 50 degree. Ṣẹ̀ǹpọ́n náà tó yá òun náà ni pé kéńdélé yìí padà sí rectangular form kéńdélé yìí náà padà sí rectangular form kí wọ́n á multiply àwọn méjèèjì tí bá ti multiply àwọn yóò mọ̀ fún mi ní kíni o yóò mọ̀ fún mi ní èsì mi ní rectangular form. Láti rectangular form mo á tún lè padà náà sí kíni o sí polar form padà. Ẹ rí i pé ọ̀nà eléyìí ọ̀nà tó lọ tíkọ́tíkọ́ ni o. Ẹ rí i pé àwọn àtàbá wà ní orí ẹ̀rọ ayélujára bí nǹkan bí ọ̀sẹ̀ kan sẹ́yìn ẹni ó jẹ́ mínísítà fún iṣẹ́
ó ní ìrìn àjò tá a máa rìn láti Èkó s'Ábújá ó ní ó ní ju wákàtí 4 lọ. Nígbà èmi náà kà ń pa rẹ̀ mo rí pé àṣé èèyàn lè gbọ́kadà láti bí Èkó lọ s'Oǹdó téèyàn ó lò bí wákàtí kan. So ó mi pé ọ̀nà tó lọ tíkọ́tíkọ́ òun náà là ń lò tẹ́lẹ̀. So òun náà ní pé kí ni o ká máa dá polar form padà sí rectangular form torí ipa fẹ́ multiply àwọn méjèèjì ọ̀nà tí ò yá ni o. So ti yé bá ẹ wá jà wo ọ̀nà mi tẹ́ gbà lè ṣe kí ni tá a lè gbà fi wá multiply àwọn méjèèjì láì jẹ́ pá bùkátà láti dára láàmú náà lọ́jọ̀gbọ́n fẹ́ ṣàlàyé kí n tó wá ṣe ẹja kó lákòótán òun náà ní pé ká pé bá ní Z1 is equal to R1 cos theta 1 plus I sin theta 1. So Z2 tóun náà jẹ́ kí ni o cos theta 2 plus I sin theta 2. Òun náà ni pé mo ní complex number méjì. Kí làwọn moduli mi? Plural form modulus òun ni moduli. Kí làwọn moduli mi? R1 àti kí ni o? Àti R2. Kí ni argument mi o? Ẹ rí pé argument wa náà ni theta 1 àti kí ni o theta 2. So àjà òfin tá a fẹ́ mú yọ bíbá yìí náà ni pé kí n ká gbọ́ fún wa ní polar form méjì yẹn. Ṣé ìpínlẹ̀ yìí nísìnyí ká pé mo ní Z1 times Z2. Òun náà ni pé kí n sọ pé R1 cos theta 1 plus I sin theta 1 àbí multiply by R2 cos theta 2 plus I sin theta 2. Ẹ rí i pé méjèèjì R1 àti R2 constant ni wọ́n mo lè gbá àwọn méjèèjì papọ̀. Mo bóyá mi bá wọn. So tí bá multiply àwọn dáadáa gbọ́ méjèèjì náà papọ̀ eléyìí ó jẹ́ kí ni o? Cos theta 1 cos theta 2 àbí then plus I cos theta 1 sin theta 2. Oh yeah. Then plus I sin theta 1 cos theta 2. Then minus I sin theta times minus I sin theta. Minus sin theta 1 sin theta 2. Mo bí agbọ́ bó ṣe fún wa minus yìí torí a ti mọ̀ pé kí ni o I square mi minus 1 ni ó mọ̀ jẹ́. Oh yeah. Ẹgbẹ́ tí n bá ṣe síwájú sí kí ló lè mọ̀ fún mi o R1 R2 ẹjẹ́ ń kó real part mi jọ kí n dẹ̀ ṣe kó imaginary part mi jọ pẹ̀lú ṣe ìpínlẹ̀ wọn jẹ́ cos theta 1 cos theta 2 minus sin theta 1 sin theta 2. Ó yá ẹjẹ́ ń kó imaginary part mi náà jọ yóò mọ̀ jẹ́ plus I ẹjẹ́ alògìgé mìíràn. Ó yá cos theta 1 sin theta 2 minus sin theta 1 cos theta 2. Kí lẹ ṣàkíyèsí? Ẹ gbé tẹ́ bá kíyèsí alákọ̀ọ́kọ́ yìí nínú àwọn kí ni o nínú àwọn òfin eléyìí tá a ti kọ́ sẹ́yìn tẹ́ bá gbàgbé òun náà ni pé ká pé bá ní cos A plus B mi tó ti yé bá wọn tó yẹ pé mo fẹ́ wá kó sin ìròpọ̀ nọ́mbà méjì wọn ní ká má dà láàmú yóò mọ̀ jẹ́ kí ni o cos A cos B minus sin A sin B. So ti yé gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà tó wáyé pé cos A minus B ní ṣe pọ́n ní kí ni o cos A cos B plus sin A sin B. Bákan náà wẹ̀ tó wáyé pé sin A plus B ní ṣe pé tá a bá gbàgbé ọ̀nà ọ̀nà ní kí ni o sin A cos B plus cos A sin B. Bẹ́ẹ̀ náà ni tí bá ní sin A minus B òun náà ní kí ni o sin A cos B minus cos A sin B ṣe pé mo gbà á mọ̀ràn ká ha sórí nígbà náà. Ẹ rí pé tẹ́ bá ṣàkíyèsí eléyìí ẹ rí pọ́njọ́ arákùnrin yìí o so ìtumọ̀ rẹ̀ lẹ́ni pé kí ni o R1 R2 tí n bá kọ́kọ́ kó òun náà sẹ́yìn pé cos theta 1 cos theta 2 minus sin theta 1 sin theta 2 ó lọ́jọ́ cos A plus B mi àjásí pé tẹ́lẹ̀ yìí bá dúró sípò A theta 1 mi yìí tó bá dúró sípò A tẹ́lẹ̀ yìí dúró sípò B ṣẹ́gun ọjọ́ra wọn ẹ̀ẹ́dìgbò ti jọra wọn tàbí kẹ́kẹ́ pé theta 1 wà bí báyìí theta 2 wà bí báyìí theta 1 wà bí báyìí theta 2 bí báyìí ẹ̀ẹ́dìgbò ń dọ́gba pẹ̀lú pé máa sọ pé kí ni o cos A plus B àjásí pé tí mo rò papọ̀ méjèèjì òun náà ní kí ni o cos theta 1 plus theta 2 mo bá gbọ́ àlàyé yẹn yé then plus I ọ̀yà tẹ́ bá ṣàkíyèsí eléyìí náà ẹ rí i pé òun náà ń dọ́gba pẹ̀lú kí ni o sin A minus B tẹ́ bá gbàgbé ṣe é pé sin A minus B mi eléyìí ó fún wa ní kí ni o ó fún wa ní cos theta 1 àbí
sin theta 2 mo bó ti ń bá then minus sin theta 1 cos theta 2 ṣé àṣàṣìṣe o bẹ́ẹ̀ ni àṣàṣìṣe so ẹ rí i pé tá a bá ṣe é lọ ẹ rí i pé tá a bá yẹjú ẹ̀ sókè sí kí ló lè yẹn kí ló fún wa o kí lòun jọ ẹ rí i pé ó jọ òfin kí n sọ pé sin theta mo ti ṣe àṣìṣe kan níbi tí mo rò papọ̀ wọn nínú tí mo rò papọ̀ wọn so ọ̀yà ṣe ń pélé yìí yóò jẹ́ cos theta 1 cos theta 2 plus I sin theta 1 plus I cos theta 1 sin theta 2 bẹ́ẹ̀ ni so ti yóò mọ jẹ́ kí ni o jéèmì tí bá gbé jáde yóò jẹ́ plus I cos theta 1 sin theta 2 minus ọ̀yà àṣàṣìṣe o àṣàṣìṣe so ajásígbélé ó jẹ́ kí ni o cos theta 1 sin theta 1 cos theta 2 again 2 and cos theta 1 cos theta 2 cos theta 1 minus cos theta 1 sin theta 2 minus I sin theta 1 cos theta 2 then you get minus sin theta 1 sin theta 2 minus sin theta 1 sin theta 2 so taba kó wọn jọ báwọn àwọn eléyìí tó jẹ́ bí imaginary part eléyìí ọmọ jẹ́ kí ni o cos theta 1 sin theta 2 yeah ẹ jẹ́ n gbé jáde báyìí so I sin theta 1 plus lélẹ̀ jẹ́ má bínú plus ṣe ń pòun lélẹ̀ ọ̀yà ajá sí pé tẹ́lẹ̀ bá jẹ́ plus kí ló ń dọ́gba pẹ̀lú ẹ̀ẹ́dì pé ó ń dọ́gba pẹ̀lú kí n sọ pé sin A plus B òun náà máa jẹ́ kí ni o sin theta 1 plus theta 2 sin theta 1 plus theta 2 kí lẹ ṣàkíyèsí ẹ̀ẹ́dì pé tí wọ́n sọ náà ni pé tó bá yí pé Z1 àmì tí n bá multiply pẹ̀lú Z2 tí Z1 àmì dẹ̀ sì jẹ́ kí ni o R cos theta 1 plus I sin theta 1 tí Z2 mi náà jẹ́ kí ni o R2 cos theta 2 plus I sin theta 2 ẹ má dára yín láàmú òun náà ní pé kí ni o yín máa multiply àwọn moduli wọn argumenti àwọn méjèèjì ẹ máa rò wọn papọ̀ yóò máa jẹ́ cos theta 1 plus theta 2 plus I ọ̀yà sin theta 1 plus theta 2 mo bí agbára yíyẹyẹ iná lọ́jọ̀gbọ́n mú àmì báyìí ọ̀jọ̀gbọ́n níbo ni tó ẹ kó wá fún mi nínú nǹkan báyìí nǹkan so kápẹ́ Z1 àmì ó jẹ́ cos 30 degree plus I sin 30 degree Z2 mi dẹ̀ sì jẹ́ kí ni o so ẹ̀yà pé 2 wà mí báyìí 2 Z1 so tí Z2 mi dẹ̀ sì jẹ́ kí ni o kápẹ́ 3 cos 40 degree plus I sin 40 degree ká má dára láàmú tí wọ́n bá ní ká multiply méjèèjì papọ̀ ṣe ń pófin yẹn òun náà ni pé kí ni o máa multiply magnitude àwọn méjèèjì tí a mọ̀ sí moduli wọn yóò jẹ́ 2 times 3 wá di argument yẹn máa ro àwọn papọ̀ yóò jẹ́ cos theta degree 30 degree plus 40 degree plus I sin 30 degree plus 40 degree yóò máa jẹ́ kí ni o 6 cos 70 degree plus I sin 70 degree ọ̀yà táwọn lè sọ̀rọ̀ sọ eléyìí fún wa o táwọn lè sọ̀rọ̀ eléyìí láì tí ẹ̀dá láàmú táyé pé mo ní cos 120 degree 2 cos 120 degree plus I sin 120 degree multiply by 4 cos 20 degree plus I sin 20 degree kí lè sì mí ó jẹ láì tí ẹ ti dára mi láàmú ẹ rí i pé complex number aláàkọ́ rí complex number ẹlẹ́ẹ̀kejì òfin dẹ̀ sí ni pé tí bá fẹ́ máa multiply complex number méjì pẹ̀lú ara wọn ní polar form kí mọ́ dára mi láàmú fa máa multiply argument wọn modulus wọn 2 times 4 màmá àrò kí ni argument wọn papọ̀ yóò jẹ́ cos 120 degree plus 20 degree
plus I sin 120 degree plus 20 degree. Mo bá gbọ́ yí báyìí dákun jẹ́ àdìmọ̀ ajá sí pé mo jẹ́ kí n 8 cos 140 degree plus I sin 140 degree. Ǹjẹ́ kí ni ìwé báyìí wa? Tàdẹ̀ ti gbọ́ yé 30 mọ̀ pé tó wáyé pé Z1 mi tó bá jẹ́ R1 cos theta 1 plus I sin theta 1. Tí Z2 mi bá dẹ̀ jẹ́ kí ni R2 cos theta 2 plus I sin theta 2. Mo ti mọ̀ pé kí ni o Z1 Z2 mi yóò mọ̀ jẹ́ kí ni o kí n máa multiply moduli wọn. Kí n máa ro àwọn argument wọn papọ̀. So ti yé bá kí n máa ro àwọn argument wọn papọ̀. Bó wá ni? Tó bá jẹ́ pé wọ́n fẹ́ ká divide ìwọ̀n ńkọ́. A lè mọ́fin kan náà yọ ń bẹ̀ o. Bẹ́ẹ̀ gẹ́gẹ́ bí àpèjúwe. Ká pé wọ́n ní 3 cos 30 degree plus I sin 30 degree. One is divided by 2 cos 30, or let me get 2 cos 10 plus I sin 10. But the was a case in that division complex number méjì tẹ́lẹ̀ ṣe pé tí ó máa wá sọ́kàn wa náà ni pé kí n tá wá fẹ́ divide wọn náà ni ká máa multiply á máa divide pẹ̀lú conjugate wọn. So ajá sí pé tó wáyé pé Z1 yìí ká pé irú eléyìí náà wọ́n fún mi. Tí mo wá fẹ́ divide wọn báyìí so Z1 over Z2 mi ṣe pé tó wọ́n mọ̀ jẹ́ mo fẹ́ ká mú fi nǹkan lọ ni o yóò jẹ́ R1 cos theta 1 àbí plus I sin theta 1 divided by R2 cos theta 2 plus I sin theta 2. Àtùmọ̀ pé tá bá fẹ́ divide the complex number méjì papọ̀ a máa ṣe kí ni o a máa multiply pẹ̀lú conjugate denominator kó lè gba imaginary part denominator dànù. Torí mo mọ̀ pé tí bá multiply complex number kan pẹ̀lú conjugate rẹ̀ mo ní real mo bóyá mi bá. So ayásígbélé ọmọ jẹ́ kí ni o R1 cos theta 1 plus I sin theta 1 àbí R2 cos theta 1 plus I sin theta 1. Oh yeah. Tí bá multiply pẹ̀lú conjugate denominator, mọ́ gbàgbé pé kí ni conjugate denominator mi mọ̀ jẹ́ ṣé mọ̀ táyé pé bá ní x mi plus iy ṣe pé conjugate ẹ̀ ní jẹ́ kí ni o s minus iy. So conjugate ẹ̀ jẹ́ kí ni o s minus iy. Ajá sí pé tí bá multiply pẹ̀lú conjugate eléyìí náà yóò jẹ́ kí ni cos theta 1 minus I sin theta 1. Àbí eléyìí náà mọ̀ jẹ́ kí ni o cos theta 1 minus I sin theta 1. Ẹ rí pé n sí ẹ̀sìn nǹkan kan torí cos theta 1 minus I sin theta 1 yóò mọ̀ gẹ́ra wọn lókè àti ilẹ̀. Ẹ̀yà kí lẹ ṣàkíyèsí sí ẹjẹ́ nǹkan àwọn méjèèjì ìjọ yóò jẹ́ R1 divided by R2. Ọ̀yà cos theta 1 plus I sin theta 1 cos theta 1 minus I sin theta 1. Ẹjẹ́ multiply àwọn méjèèjì papọ̀ ṣe àǹkó ti di difference of 2 square ẹ mọ́ gbàgbé tí n bá ní binomial expression méjì tálákọ̀ọ́ gba square tẹ́lẹ̀kejì gba square tó pé minus ló dáhùn méjèèjì láàrin mọ́tà ńlá yóò jẹ́ aláwọ̀kọ́ plus ẹlẹ́ẹ̀kejì aláwọ̀kọ́ minus ẹlẹ́ẹ̀kejì. Ajá sí pé eléyìí náà mo lè sọ pé cos theta 1 squared àbí minus I sin theta 1 everything squared. So ti yé mi máa. So tó bá wù mí mo tún lè expand it òkè yìí náà yóò máa jẹ́ kí ni o cos theta 1 R1 over R2 cos theta 1 àbí minus I cos theta 1 sin theta 1 àbí plus I sin theta 1 cos theta 1 àbí then eléyìí máa jẹ́ kí ni o ṣe pé I àti I lọ́wọ́ àtẹ́lẹ̀ yóò máa jẹ́ kí ni o -1 times minus tó wà tàtẹ́lẹ̀ ó jẹ́ plus ajá sí pé máa jẹ́ kí ni plus sin theta 1 everything squared. So ti tàbí ẹjẹ́ nǹkan báyìí pé sin theta 1 sin theta 1. Mo bóyá mi máa. So kí lẹ ṣàkíyèsí o ẹ gbé dáadáa nǹkan mi méjèèjì yóò àwọn ó gera wọn. So àdẹ̀ tí ìkọ́ denominator náà ṣe ń pé denominator náà ni pé kí ni o eléyìí ó máa jẹ́ cos square theta 1 I square òun ó jẹ́ -1 times minus yóò máa jẹ́ plus sin square theta 1. Mo bóyá mi máa. Ẹ gbé tí n bá tún kọ yóò máa jẹ́ R1 divided by R2 ọ̀yà cos theta 1 squared àbí síbẹ̀ ni sáwọn tá a fi gera wọn lẹ́ẹ̀kan tí wọ́n gera wọn bẹ́ẹ̀ ni then plus
sin theta 1 everything squared. Satisfy àṣìṣe. Agent 2 mi lè pọ̀ yẹ kó gẹ́ra wọn. Àti bọ̀bọ̀ denominator wọ́n fún mi ní kíni 1 ṣe pé sin square theta plus cos square theta wọ́n jẹ́ 1. That tún that I'm going to can multiply cos theta 1 àbí mo ti ṣàṣìṣe o 2 lélẹ́yìí o 2 gbẹ́ pé denominator la fẹ́ multiply 2 ilé ó jẹ́ 2 ilé ó jẹ́ 2 tá bá tún multiply yóò jẹ́ kí ni o cos theta 1 cos theta 2 àbí minus I cos theta 1 sin theta 2 plus I sin theta 1 cos theta 2 àbí minus yóò jẹ́ plus sin theta 1 sin theta 2. Ẹ jẹ́ n kó àwọn real part jọ ṣe pé real kan ni o. Real kan lélẹ́yìí náà tí bá kó wọn jọ ilé ọmọ jẹ́ kí ni o cos theta 1 cos theta 2 plus sin theta 1 sin theta 2. Tí bá kó imaginary part jọ bákan náà wẹ̀ ilé ọmọ jẹ́ kí ni o plus I yóò jẹ́ kí ni o sin theta 1 cos theta 1 cos theta 2 minus cos theta 1 sin theta 2. Kí lẹ ṣàkíyèsí ẹ rí pé lè fún mi ní kí ni o cos theta 1 cos theta 2 sẹ́wọ̀n kí tẹ wá wọ identity eléyìí tí mo kọ lókè ń bí báyìí ohun tó já mọ́ náà ni pé kí ni o cos A minus cos minus B òun ló súnmọ́ cos A minus B ajá sí pé lè ọmọ jẹ́ kí ni o cos theta 1 minus theta 2 so tí bá tẹ bá ṣàkíyèsí ilé náà rí pé kí ni o sin theta 1 minus theta 2 over 1 ẹ rí pé kí lẹ ṣàkíyèsí kí ló fi yẹn sọ wọn náà ń tọ́ ẹ pé mo ti mọ̀ pé tọ́ ẹ pé bá fẹ́ multiply polar form complex number méjì tó wà ní polar form lọ́nà ni pé máa multiply moduli wọn yìí máa wá ro argument wọn papọ̀ ṣùgbọ́n tó ẹ pé wọ́n fẹ́ divide ni ọ̀nà ni pé máa divide moduli wọn máa yọ argument wọn kúrò ní ara wọn so ọ̀nà ni pé ká pé wọ́n fún wa nírú nǹkan báyìí so mo ní z1 àmì o tàbí kí wọ́n sọ pé 6 cos 72 degree plus I sin 72 degree then divided by 2 cos 41 degree plus I sin 41 degree. So now I'm making him modify the moduli. I was saying modulus b by 6, modulus b by 2. Mama yo kini won mama yo argument won ko no ara won yo ma je cos 72 degree minus 41 degree plus I sin 72 degree minus 41 degree. Gbe te ba se dada kini o mo fún wa yo ma je 3 cos 31 degree plus I sin 31 degree. So eléyìí ni bá ṣe máa multiply polar form méjì o. Jẹ́ tẹ́lẹ̀ bá yé wa tá sì ti gbọ́ yé. Ọ̀jọ̀gbọ́n wa fẹ́ lọ sí frame 23 wọ́n fẹ́ mọ̀ ṣàlàyé root of complex number, root of complex number. Ṣùgbọ́n ní root of complex number yìí tẹ́ bá ṣàkíyèsí dáadáa. Ọ̀jọ̀gbọ́n fẹ́ mú òfin kan wá tí a ń pè ní the Moivre's theorem. Ó fẹ́ mú òfin kan wá tá ń pè ní the Moivre's theorem. Torí mo ti mọ̀ pé tó bá jẹ́ pé ń bá ní Z1 mi tó jẹ́ R1 cos theta 1 plus I sin theta 1. Ká pé Z2 tí mo tún náà ni ó tún á jẹ́ the same kíni o polar form náà tó náà jẹ́ irú nǹkan báyìí. Ṣé pé tí n bá fẹ́ ṣe kíni tí n bá fẹ́ multiply àwọn méjèèjì papọ̀ a já sí pé Z1 Z2 mi kíni ó mọ jẹ́ o yóò jẹ́ R1 R2 àbí ìmọ̀ multiply modulus wọn màá máa ṣe kíni o màá máa ro àwọn argument wọn papọ̀ so ti sin theta 1 plus theta 2 ẹ máa wo ọ̀jọ̀gbọ́n fẹ́ mú òfin kan yọ ni o a já sí pé tó bá jẹ́ pé tí n bá wá gbé ọmọ sí ká gbé mo ní Z ni mo tún wá ní Z ni kò sí index kankan bẹ́ẹ̀ báyìí
báyìí ṣe pé láti bí báyìí mo lè sọ pé z square mi ṣe pé z square mi ń sìn náà yóò mọ jẹ́ kí ni o r squared àbí òun ní kékeré mo multiply àwọn modulus wọn r times r square kí máa ro àwọn argument wọn papọ̀ theta plus I sin theta plus theta so ti yé bá yóò máa fún mi ní kí ni r square cos 2 theta plus I sin 2 theta. So you have it was a case. Okay, calculate raised by 3 now. But I said r cos theta plus I sin theta come multiply pẹ̀lú ara ele mẹ́ta. Ṣé ń pé yóò tún fún wa ní kí ni r times r. Modulus tó wà níbi àwọn complex number mẹ́tẹ̀ẹ̀ta yẹn. Cos ke ma ro ẹ rò pé tó ẹ bá multiply ni tí n bá ti multiply àwọn moduli wọn máa ro àwọn argument wọn papọ̀ just be like mo jẹ́ cos theta plus theta plus theta plus I sin theta plus theta plus theta. Kí lẹ ṣàkíyèsí o just go náà mo jẹ́ kí ni r raised by 3 cos 3 theta plus I sin 3 theta. Ẹ pé tẹ́ bá ṣe oní raised to power 4 náà òun náà jẹ́ r raised by 4 torí r ọmọ tún gbé pé kankan náà ni wọ́n mọ̀ multiply pẹ̀lú ara wọn lẹ́ẹ̀mẹ́rin. So ti máa theta náà ti ń ṣe argument òun náà mọ rúra rẹ̀ papọ̀ lẹ́ẹ̀mẹ́rin 4 theta plus I sin theta. Ṣé lè mú òfin kan yọ òun náà ni pé kí ni o tí n bá ti ń ní nǹkan kan tó wà lókè tó jẹ́ power ẹ rí pé pàtà ní z square square yẹn mò ń gbé lérí argument mi o olórí modulus mi o then argument mi mo tún à ń fi in tó jẹ́ power yẹn mo fi ṣe kí ni o mo fi multiply rẹ̀ ló fi di 2 theta plus I sin 2 theta. Eléyìí òfin yìí lákòótán òun náà là ń pè ní de Moivre's theorem. Kí ni de Moivre's theorem náà wá sọ òun náà ń pè tó wáyé pé z mi bá jẹ́ r cos theta plus I sin theta tí bá bùkátà pé mo fẹ́ find the power rẹ̀ báyà z raised by n gẹ́gẹ́ bí àpèjúwe ṣe àpò náà mo jẹ́ kí ni o r cos theta plus I sin theta everything raised by n. So ti yé mi máa so òun náà ní pé kí n má dọ̀ àmì láàmú màá kàn mọ fún modulus mi náà ní power yẹn. So ti yé máa cos n theta màá multiply power yẹn pẹ̀lú argument yẹn then plus sin I sin n theta. Mo bá gbálà yẹn yé so gẹ́gẹ́ bí àpèjúwe ní tó bá fún mi ní z mi pé 2 cos 4 theta àbí kí n sọ pé 2 30 degree plus I sin 30 degree. Ìbéèrè wa ní kí n wá z raised by 5 kí mọ́ dà mí láàmú yóò mọ̀ jẹ́ kí ni o 2 raised by 5 ọ̀yà cos 30 degree times 5 plus I sin 30 degree times 5. So yóò máa jẹ́ kí ni o 32 cos 150 degree plus I sin 150 degree. Eléyìí là ń pè ní kí ni o de Moivre's theorem. Bóòni wọ́n ṣe á gẹ̀tì ọ̀dà ká mọ̀ tó láti mọ̀ pé náà àǹfààní tí de Moivre's theorem yìí ń ṣe fún wa òun náà ni pé a lè mọ́ lò láti fi ṣe kí ni o láti fi wá power bẹ́ẹ̀ power eléyìí tá a mọ̀ a lè mọ́ lò láti fi wá power complex number. Ṣé pé ká pé gẹ́gẹ́ bí àpèjúwe ní ìsìn ká pọ́n fún mi ní 1 plus I everything raised by 2. Ẹ rí pé lẹ́yìn rọrùn kódà mo lè túlẹ̀ pẹ̀lú basic form pẹ̀lú rectangular form mi torí mo ti mọ̀ pé lẹ́yìn ó lè jẹ́ 1 plus I 1 plus I. Ẹ dẹ̀ mọ̀ pé 1 plus I 1 plus I yóò mọ̀ fún mi ní kí ni o 1 àbí plus I àbí plus I àbí minus what? Minus kùnù minus 1. So yóò wá bó ṣe jẹ́ minus 1 ajá sí pé 1 minus 1 ó gèrè àwọn eléyìí àwọn jẹ́ kí ni o 2I. Ṣé ń pọ̀ rọrùn bẹ́ẹ̀ kódà tó ẹgbọ́n ní wá 1 plus I raised by 6. Ṣé ń pé 1 plus I raised by 6 mo lè tún náà kọ gẹ́gẹ́ bí kí ni 1 plus I raised by 2 everything raised by 3 pẹ̀lú òfin indices yín. So mo sì ti mọ̀ pé lèyí fún mi ní 2I yóò máa jẹ́ raised by 3 yóò jẹ́ 8 times minus àbí kẹ́kẹ́ pé 8 I raised by 3 2 raised by 3 8 ni o I raised by 3 ṣé ń gbọ́n ọmọ jẹ́ kí ni I square times 1 tí ń ṣe minus I ajá sí pé ọmọ jẹ́ kí ni minus 8I. Ṣùgbọ́n rọrùn báyìí torí pé nọ́mbà tó kéré ni wọ́n fún wa bó ní ká pọ́n fún mi ní 4 plus 6 I raised by 10 ṣẹ̀ṣẹ̀ máa sọ pé 4 plus 6 I times 4 plus 6 I ẹ rí pé a mọ̀ pé ń bẹ̀
So ibi tí òfin di Moivre's theorem yẹn tó fi ṣe pàtàkì ni òun náà gbé kákan fún wa nínú nǹkan bíbá yìí kí n mọ́ dára mi láàmú màá kàn gbélé yìí wá sí kí ni o polar form so tí bá ti á gẹ̀ẹ́tì ẹ̀ ní polar form táyé pé tó fún mi ní polar form jẹ́ cos bóyá alpha 1 plus I sin alpha 1 raised power 10 òun náà ní pé kí n mọ́ dára mi láàmú màá máa fún modulus mi yẹn náà ní kí ni power rẹ̀ màmá fi kí ni o argument multiply rẹ̀ yóò mọ̀ jẹ́ 10 alpha 1 plus I 10 alpha 1 nítòótọ́ ọ̀jọ̀gbọ́n òpúrúfù theorem yìí nù ìwé wọn ṣùgbọ́n ẹ jẹ́ ká jàǹfààní rẹ̀ so òun náà ní pé kí ni bó o la ṣe á lè proof the Moivre's theorem yìí ọ̀nà pọ̀ ṣùgbọ́n náà lè tọ́ ya kánmọ́kánmọ́ nínú ọ̀nà àkọ́kọ́ tá a lè lò òun náà ní tí mo ti ṣàlàyé lẹ́ẹ̀kan yẹn o so tó bá jẹ́ pé n bá ní z mi kó jẹ́ r cos theta ọ̀nà àkọ́kọ́ ni o I sin theta mo ti mọ̀ pé z square mi yóò mọ̀ jẹ́ kí ni kélé yìí r aláǹkọ́ àti r ẹlẹ́ẹ̀kejì cos theta aláǹkọ́ àti theta ẹlẹ́ẹ̀kejì sin theta aláǹkọ́ àti theta ẹlẹ́ẹ̀kejì sẹ́yìn yóò mọ̀ fún mi ní kí ni r squared so ti yé wọn cos 2 theta plus I sin 2 theta so tẹ bá ṣe bẹ́ẹ̀ fún ẹni náà ẹsẹ̀ raised by n sẹ́yìn yóò mọ̀ jẹ́ kí r multiply pẹ̀lú ara rẹ̀ ní ọ̀nà ẹni ẹ̀mẹ́ n so ti yé so then cos kí theta náà máa multiply pẹ̀lú ara rẹ̀ ní ẹ̀mẹ́ n times then plus I kí sin náà máa multiply theta kó tún mọ rọra rẹ̀ papọ̀ náà kí ni ní ẹ̀mẹ́ n ẹ̀rí pé tí wọ́n mọ̀ fún wa ní Zn so r raised by n cos n theta ẹ̀rí pé tí máa ń ro n pẹ̀lú theta pẹ̀lú ara ẹ̀ lẹ́ẹ̀mejì yóò mọ̀ jẹ́ 2 theta lẹ́ẹ̀mẹ́ n yóò mọ̀ jẹ́ n theta I sin n theta ọ̀dà bó wà ní kápẹ́ a bá fẹ́ lò mathematical induction kan ẹ̀rí pé tá a bá fẹ́ proof bóyá nǹkan kan ọ̀tọ̀ àbí kò tọ́ bóyá formula kan tọ́ àbí kò tọ́ a lè mọ̀ lò mathematical induction ṣẹ̀sìn mọ̀ pé tá a máa ń ṣe tá a bá fẹ́ ṣe mathematical induction náà ni pé kí ni o ń kọ́kọ́ fi ọ̀lẹ̀ túkọ̀ wò màá wò bóyá ṣé tí ń bá lo 1 sọ bá ṣiṣẹ́ àjásí pé tó bá ṣiṣẹ́ tàbí tí bá tún lo 2 náà tó bá ṣiṣẹ́ màá wá assume pé ó lè ṣiṣẹ́ kí ni o ó lè ṣiṣẹ́ fún k tí bá ti assume pé ó ṣiṣẹ́ fún k màá wò bóyá yóò ṣiṣẹ́ fún k plus 1 ó ti bá ṣe ó yẹ jẹ́ ká ṣe pé kí la fẹ́ ṣe kí lòfin ta fẹ́ ṣe òun náà ni pé kí ni o r raised power z mi raised power n àbí ká pé r raised power n so ká pé mo ní kí ni o r cos theta plus I sin theta àbí raised power n so a fẹ́ wò pé bóyá yóò fún wa ní kí ni o r raised power n cos n theta plus I sin n theta ṣe pé kápá fẹ́ lo mathematical induction a sọ pé kí ni o ká wò nígbà tí ẹni mi bá jẹ́ 1 ṣe pé tí ẹni mi bá jẹ́ 1 àjásí pé ó jẹ́ z raised power 1 ìsíkọ́tọ́ yà r raised power 1 cos theta tàbí ẹjẹ́ ń pa ẹgbẹ́ yìí rẹ̀ ẹjá lò báyìí ṣe pé yóò jẹ́ r raised power 1 cos theta plus I sin theta raised power 1 ẹgbẹ́ tẹ́ bá ṣàkíyèsí rẹ̀ tẹ́ gbé sí apá òsì náà ẹ rí i pé tó ń fún wa náà ní kí ni o r àbí cos theta plus I sin theta ọ̀dọ́gba àbí ọ̀dọ́gba o so a rí fún kí ni o fún r raised power 1 a rí fún gẹ́gẹ́ a rí fún ìgbà tí ẹni wa bá jẹ́ 1 kódà ó ṣiṣẹ́ fún ìgbà tí ẹni bá jẹ́ 2 náà ṣe pé tí ẹni yín bá jẹ́ 2 náà níta ilé ṣe náà ni mo ní r cos theta plus I sin theta everything raised power 2 ó ti everything raised power 2 ṣe pé kí ni wọ́n fún wa yóò mọ̀ jẹ́ kí ni r squared gba ìpín ọjọ́ ní cos theta plus I sin theta everything squared pé tẹ́ bá expand eléyìí náà yóò mọ̀ jẹ́ kí ni cos square theta àbí plus what 2I cos theta síbẹ̀ bẹ́ẹ̀ ni 2I cos theta sin theta àbí òní ṣe ìgbélé yóò mọ̀ jẹ́ kí ni yóò jẹ́ cos theta squared
then plus I sin theta everything squared. So so then plus 2 sin theta 2I sin theta cos theta bẹ́ẹ̀ ni mo gbà. So eléyìí máa fún mi ní kíni? Eléyìí máa jẹ́ R squared. Àbí? So ẹ pé tẹ́ bá ṣàkíyèsí eléyìí kí ni ó máa fún wa? Ní tí mo ń sọ lélẹ́yìí tí ó bá yẹn ẹ pé tá bá square eléyìí náà papọ̀. Ṣé pa tí ní R square mi báyìí? Tí n bá square eléyìí náà papọ̀, ṣé pé yóò máa fún mi ní kíni o? Cos theta everything squared plus I sin theta everything squared, then plus 2I sin theta cos theta. So plus 2I sin theta cos theta. Eléyìí ọmọ jẹ́ kíni o? Cos square theta, àbí? Minus sin square theta, torí I square ọmọ jẹ́ minus, àbí? Plus 2I sin theta cos theta. So tí yé mi mọ̀, ṣé pé cos square theta minus sin square theta ni ẹ rí pé cos 2 theta ni o, cos 2 theta ni o. Then mo lè gbé I jáde, ṣé pé 2 sin theta cos theta náà nínú identity òun náà ni sin 2 theta. Ẹ̀sẹ̀ rí pé true fún ó ṣiṣẹ́ fúngbà tí ẹni wa bá jẹ́ 2 náà. So wọ́n jẹ́ ká wò pé bóyá ó ṣiṣẹ́ fún K. So òun náà ni pé kí ni o? When R is equal to K, ká assume pé ó ṣiṣẹ́ fún ìgbà tí ẹni wa bá jẹ́ K. Ṣé pé tí ẹni wa bá jẹ́ K yóò mọ̀ jẹ́ kí ni o? R cos theta plus I sin theta everything raised by K. Nígbà pé ká máa assume ni pẹ̀lú òfin àwọn náà ni pé yóò mọ̀ jẹ́ R raised by K cos K theta plus I sin K theta. So tí n bá ti rárá assume pé ó ṣiṣẹ́ fún kí ni o? N is equal to K. Màá wá yẹ̀ wò bóyá yóò mọ̀ ṣiṣẹ́ fún kí ni o? K plus 1. And when N is equal to K plus 1, bí tí n bá ti rí N K mo gbé K plus 1 yóò jẹ́ R cos theta plus I sin theta K plus 1. Àbí? Ṣé pé eléyìí ní ìsìn ẹ má bínú bó ṣe yẹ kó wà ní. Ṣé pé mo lè pín fún lọ́yọ̀ kọ̀ọ̀kan yóò mọ̀ jẹ́ R raised by K plus 1. R raised by K plus 1. Ọ̀yà ẹ mọ̀ bí mo ṣe get it mo fẹ́ tàbí tá a bá fẹ́ dá alarm. Ṣé pé mo lè pín fún ọ yóò mọ̀ jẹ́ R raised by cos theta plus I sin theta. Ẹ jẹ́ nílé ìpè K. So yóò abó ṣe jẹ́ K nígbà yẹ pé pẹ̀lú kí ni o? Pẹ̀lú indices then times in tí ọmọ sẹ́kù náà ni gbogbo eléyìí raised by 1. Ṣé pé A raised by M times A raised by N mi yóò mọ̀ fún mi ní A raised by M plus N. Ajá pé lè mo lè sọ pé times R cos theta plus I sin theta. Mo bá gbá láyé yẹn yé. Tẹ́ bá dẹ́ gbàgbé ń ta assume fún K lélẹ́yìí. Ẹ rí i pé R cos theta plus I sin theta everything raised by K lẹ́ẹ̀kan kí ló ń fún wa? Ó ń fún wa ní R raised by K cos K theta plus I sin K theta. Then times R cos theta plus I sin theta. Ẹ pé tí bá pa àwọn tí wọ́n jọra wọn papọ̀. Ilé ọmọ jẹ́ R raised by K times R. Ẹ jẹ́ multiply àwọn dàdàngọ́ méjèèjì. Yóò mọ̀ jẹ́ kí ni o? Cos K theta plus I sin theta cos K theta. Àbí? Plus I sin K